ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم السوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم وألا تعلوا علي وأتوني مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tó yọ̀ǹda ọjọ́ òní fún wa láti wá fìkàlẹ̀ sí Sunna TV Yorùbá nílùú Benin lẹ́ṣà nílùú Kútọ́nù. Ọba náà la fún lọ́pẹ́. Alhamdulillah. Ọba tó ṣe oore ńlá yìí fún wa nílẹ̀ wa táwọn wá ń fi ẹ̀mí ìmoore hàn Ọlọ́run lójoojúmọ́. Lórí ọlá ní tó dá wa Ọlọ́run má gbọ́lá náà lọ́dọ̀ wa. Àmín. Gùn wá lẹ́mi lórí ẹ̀ kó fún alálàáfíà lórí ẹ̀ kó fi alọ́kàn balẹ̀. Àmín. Kó wá kàwá kóhun tí ó jèrè wàhálà tá à ń ṣe yìí níhìn ayé àti lálìkíyàmà. Àmín. A kí àwọn bàbá wa ọlọ́lá wa tọ́lọ́run bá ní ká gba ìmọ̀ lọ́dọ̀ wọn ká kéwú lọ́dọ̀ wọn tán yọ pin àìmọ̀ kó lójú wa bàbá wa Alhaji Shitu Sani bàbá wa bí a máa gbọ̀já gbọ̀rọ̀ lọ́njẹ́ kálìkíyàmà dá fún wọn. Àmín. Àti gbogbo àwọn àgbààgbà fáà bàbá al-Khalifa Ahmad al-Fatih Shitu Sani gbogbo àwọn àfáà tí wọ́n rọ kiri ká bàbá tí ṣe ìfihìn wọn Ọlọ́run jẹ́ kálìkì àmọ̀dá fún gbogbo wọn. Àmín. Àwa ṣàdúrà fún gbogbo àwọn àgbààgbà tí Ọlọ́run bá ṣẹ́kù lórílẹ̀ Benin lónìí láwọn ìmáàmù láwọn àfáà tafsiri ní gbogbo àwọn ọlọ́lá tí wọ́n dúró ti Islam Ọlọ́run má bọ̀lá wọn jẹ́. Àmín. Ọlọ́run má padà lẹ́yìn wa. Àmín. Àṣàdúrà fún bàbá wa Alhaji Abdulrazak àti gbogbo àwọn bàbá rẹ̀ yányán tí wọ́n gbé iṣẹ́ olóore yìí kalẹ̀ wípé kí Islam máa fi tàn káyé àgbáyé Ọlọ́run dákun má kúrò ẹ̀mí wọn. Àmín. Má bọ́lá wọn jẹ́ bàbá tó bí wọn bá wa foríjì bàbá. Àmín. Ìyá tó bí wọn bá wa kẹ́ bàbá bá wa pàǹpọ̀ kẹ́ gbogbo òkú wọn lọ́nà àlìkìyámọ̀ jẹ́ kí ládàá ń tà ń ṣe ìmọ̀ lọ́ba wọn. Àmín. Gbogbo àwọn ìyá wọn tó wá kú lẹ̀ yányán àti gbogbo wọn tó kù ń bàbá fún wọn Ọlọ́run má fi nǹkan kan ṣe wọn. Àmín. Àwọn ọmọ táwọn náà bí jẹ́ kọ́lá wọn ju tàwọn bàbá wọn lọ kọ́lá jẹ́ kan ṣọ Ọlọ́run.
àṣàdọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹmọ́ sábà tẹ̀lé ọ̀rọ̀ wa ní Sunna TV ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín ó dàrú nígbà padà sí ibú nígbà padà sí ìgbàláburú wàlá àjẹkànṣe ọlọ́run àwa ṣàdúrà fún gbogbo àwọn àfáà wa tó kù lórílẹ̀ ayé láwọn tá à ń rí àtàwọn tó wà lọ́nà jíjìn ọlọ́run jọ̀ọ́ jàre ẹ̀san tó pé ọlọ́run ṣàbá san kó wa wọn ọlá àjẹkànṣe ọlọ́run àwọn náà nígbàgbé ara wa láì ṣàdúrà fúnra wa ẹ̀mí gígùn àláfíà ọlọ́run ṣàbá jogún ẹ̀ fún wa gbogbo ohun tó ti da lọ́rọ̀ wa tá à ń dúpẹ́ lórí ẹ̀ ọlọ́run jẹ́ ó kalẹ̀ pẹ̀lú wa ká fi ilẹ̀ sáyé lọ ká lọ bá èrè tó pọ̀ níwájú ọlọ́run lálìkíyà wọn ọlá àjẹkànṣe ọlọ́run a kí gbogbo jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tọ́lọ́run bá kà wá kún ọmọ àjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oríire ńlá ní ìkẹ́ ńlá sì ní ògo ńlá ní fáwàtà bá jẹ́ mùsùlùmí tọ́rọ̀ ọlọ́run ọba ń wọ̀ wá lára ní gbogbo àyíkáyè bá a dé mọ́sálásí àwọn ìmáàmù ò fi wálẹ̀ bá a wà lóde ìnáwó àwọn oníwàásí ò fi wálẹ̀ ọlọ́run tó wá fi Sunna TV kẹwàá ká máa gbọ́rọ̀ ọlọ́run ọba níbẹ̀ kò yẹ ká tún bá kan wa nínú oko àìmọ̀ kò yẹ ká tún bá kan wa lérò ọ̀nà ká máa ṣẹ lọ́hún ìdí nìyẹn tí wàásí lọ́kan ọ̀jọ̀ kan fi ń wáyé ní Sunna TV akíbà wa bàbá wa Alhaji Abdulrazaki àtàwọn ọmọ bàbá rẹ̀ Alhaji Musa Haji Yakub Haji Mujib àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n gbé tó dáadáa yìí kalẹ̀ tán fi ní kí Islam máa fi gbòòrò lágbàáyé ọlọ́run wọ́n ló lẹ́sàn ìwọ́n ló sì láṣírí bíbò mọ́ṣáì máa gbàdúrà wọn ọ̀rọ̀ tá a gbé lónìí tá a fẹ́ yanjú òun náà ni ọ̀rọ̀ kan tí ń sábà ń ṣẹlẹ̀ ní gbogbo àyíkáyè òun náà ni kẹ́ni tó yó kó tún máa fẹ́ yó sí òun náà ni kẹ́ni táyé ti gbà kó tún máa bá ẹni táyé ò tí gbà kó máa du àyè ọ̀rọ̀ tá a fẹ́ mú wáyé náà ni ká já ilẹ̀ gbà lọ́dọ̀ ẹni tó ní ká jílẹ̀ onílẹ̀bù ká yọ ààlà kó níbi tí àwọn onílẹ̀ fi ààlà sí àwọn alálà fi ààlà sí ká wá sún ààlà yẹn síwájú ká wá dọ́gbọ́n wọnú ilẹ̀ onílẹ̀ láì gbàyọ̀ǹda láì fi hàn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa pé a fẹ́ dára báyìí àbí ká wá dọ́gbọ́n lọ jókòó sí ilẹ̀ onílẹ̀ yálà lọ́nà agbára ni yálà lọ́nà ogun ni yálà bí ọgbọ́n kan la dá ni la fi bọ́ sí ilẹ̀ onílẹ̀ tó ń padà di tiwa ní tipátipá tí ń padà di tiwa tó ní nǹkan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ò yọnu sí àwa ṣe é tán àwa dúró lórí ẹ̀ pé ó kọ̀nà tí ó gbà ǹjẹ́ ìsìlámù gbà wá láyè ká jálẹ̀ onílẹ̀ gbà ǹjẹ́ ìsìlámù gbà wá láyè ká lọ balẹ̀ nǹkan oní nǹkan ọ̀rọ̀ yẹn la fẹ́ yanjú lónìí níwọ̀n bàbí tá a bá yanjú ẹ̀dẹ̀ ibẹ̀ náà la fi tì sí lẹ́nu kan kí ni ń jẹ́ pé ajálẹ̀ bà. al-ghasbu lughatan akhadhu shay'in zulma. gbàtà àwọn onímọ̀ lúgà àwọn elédè lágbára wọn ní gásíbò lè ardi ká já ilẹ̀ gbà ìtumọ̀ rẹ̀ lédè lábá ni pé akhadhu shay'in zulma ká já nǹkan gbà ká gba nǹkan èèyàn ní tàbòsí ká gbà ní tàbòsí ìgbà tàbòsí ni pé ẹni tí a gba nǹkan lọ́dọ̀ rẹ̀ kò yọnu sí inú rẹ̀ ò dùn sí ajá àgbà lọ́wọ́ ẹ̀ òun ní jẹ́ bẹ́ẹ̀. wa fi istilahil fuqaha. tàbá dọ́dọ̀ àwọn aláfọ̀sí wẹ́wẹ́ lánà àwọn tó ní mọ̀ ẹ̀sìn àwọn tí máa ń sábà ṣèdájọ́ ẹ̀sìn nígbà táwọn fẹ́ túmọ̀ rẹ̀ kí ni wọ́n wí. al-istila'u ala haqqi ghayrihi qahran. bi ghayri haqqin òun náà ni pé ká lọ balẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ká lọ balẹ̀ nǹkan ní nǹkan ká lọ jókòó lórí ẹ̀ àbí ká já àgbà ká bọ́ sórí ẹ̀. bi niyyati tamalluki. ní qahran ní ti agbára ní ti ó fẹ́ o kò fẹ́ o mo jẹ́ ilé ìgbàna ó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn mo ṣe báyìí ná mo ti jẹ igun ná mo ti gbà á lọ́wọ́ ẹ̀ ná bi ghayri haqqin tí ì sì ń ṣẹ̀tọ́ rẹ ìwọ tó jálẹ̀ onílẹ̀ gbà ìwọ tó bùlẹ̀ onílẹ̀ àwọn onímọ̀ sọ pé kó lọ bùlẹ̀ onílẹ̀ kó lọ jókòó sórí ilẹ̀ onílẹ̀ àbí kó lọ gbalẹ̀ onílẹ̀ qahran níta gbára wípé mo lágbára mo níjọba lọ́wọ́ mo lóògùn lọ́wọ́ mo lówó lọ́wọ́ ìníyàtọ̀ ní ta máa lókè lẹ́rìí àníyàn pé ó di tèmi nìyẹn kò jẹ́ tẹnìkan máa tèmi ló dà àwọn onímọ̀ aláfọ̀sí wẹ́wẹ́ nú ẹ̀sìn àwọn ni wọ́n ṣàlàyé fún wa bẹ́ẹ̀. wa ghasbul ardi muharram shar'an. tábà gbé wọn ní òfin Islam ǹjẹ́ Islam gbà wá láyè ká jálẹ̀ gbà ǹjẹ́ Islam gbà wá láyè ká lọ bá sérí ilẹ̀ onílẹ̀ àbí ilé onílé ǹjẹ́ Islam gbà wá láyè bẹ́ẹ̀ Islam ní haraman èèwọ̀ ni bí yàn bá ṣe tí ò bá túbá yóò padà jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run. wa kabiratun minal kabairi. tábà bí wo ìwọ̀n rẹ̀ nínú ẹ̀ṣẹ̀
ìwọ̀n wo ló là ìwọ̀n wo ló tó kabiratun minal kabairi ẹ̀ṣẹ̀ kàbìtì ni nínú àwọn ẹ̀ṣẹ̀ kàbìtì tí máa ń jẹ́ kí yẹn jìyà láyé jìyà lọ́run ni inú ẹ̀ ló wà. Qala ta'ala. tàbá bẹ́ẹ̀ wo ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń tọ́ka sí wa pé a gbọ́dọ̀ dédé ilẹ̀ onílẹ̀ a gbọ́dọ̀ bulẹ̀ onílẹ̀ a gbọ́dọ̀ balẹ̀ dépò tá a jẹ àgbà tá a sọ di tiwa ọlọ́run sọ báyìí fún wa pé. A'udhu billahi minash shaitani rajim wa la takulu amwalakum bainakum bil batili. ọlọ́run bá ń sọ fún wa pé gbogbo ń ta mọ̀ nílẹ̀ owó nílẹ̀ sàwáwò pé a kọ́lé sórí ẹ̀ yóò padà dówó sàwáwò pé a gbin nǹkan sórí ẹ̀ yóò padà dówó gbogbo ohun tó ti jẹ́ nǹkan owó tó lè pa èèyàn méjì pọ̀ àbí tó lè pa mọ̀lẹ́bí pọ̀ àbí tó lè pa àdúgbò pọ̀ la takulu amwalakum bainakum bil batili bọ́rọ̀ bá dérí ọ̀rọ̀ owó ẹ má jẹ owó ara yín ní jíjẹ tirọ́ ẹ má jẹ owó ara yín ní jíjẹ tàbòsí ẹ má jẹ owó ara yín gbà pé ẹ fẹ́ máa là á mọ́lẹ̀ ẹ fẹ́ máa lò ń lòkulò àbí ẹ fẹ́ jẹ́ níjẹ ti haramu ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ o ní ọlọ́run mi ò bá yín láyè bẹ́ẹ̀. watlu biha ila al-hukam. watlu biha ila al-hukam litakulu fariqan min amwalin nasi. kó wá di bíi pé yóò wá di fanfa ńgbà tó bá gbalẹ̀ onílẹ̀ tẹ́ni tó gbalẹ̀ rẹ̀ kò tẹ́ ẹ lọ́rùn tẹ́ ń wọ sọ́tún tẹ́ ń wọ sósì ẹ pèrè ayín lẹ́jọ́ tẹ́ bá pèrè ayín lẹ́jọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ibi tí wọ́n ti ń bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ bá gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ní wọ́n bá agbára ní tí wàá mọ nínú ìdájọ́ ọ̀run nǹkan bẹ́ẹ̀ ẹ̀yìn ṣó ń lọ́dọ̀ àwọn adájọ́ àgbà lọ́hùn ọ̀tún wọn bá gba adájọ́ ọ̀tọ̀ wọn bá gba agbẹjọ́rò wọ́n máa wá di wípé ẹ máa fà á wà tó lóbìnrin ilẹ̀ ọ̀gáàmì ilẹ̀ tẹ́ jí gbé ilẹ̀ tẹ́ jágbà yóò wá di ń tẹ́wọ̀ra yín lọ sílé ìjọba tẹ́wà lọ gba àwọn adájọ́ tí wọ́n tún máa buwó fọ́tò yín tí wọ́n máa buwó fó sí láti ìjọba yín. litakulu fariqan min amwalin nasi bil ithmi wa antum ta'lamun. ọlọ́run lẹ́ẹ̀ mọ̀ dáadáa wípé àbòsí ló so yín dọ́dọ̀ wọn ẹnìkan ní jàǹbá ẹnìkan alágbára kan tó ń bẹ lọ́wọ́ rẹ̀ gbajúmọ̀ kan tí ó ní gbajúmọ̀ lọ́wọ́ ló fẹ́ yan mẹ̀kúnnù jẹ ló fẹ́ yan aláìní jẹ yóò wá gbalẹ̀ rẹ̀ tán yóò tún pè é lẹ́jọ́ pé tọ́ ẹ̀wọ̀ lágbájá ó fẹ́ wojú mi tọ̀hún náà ni ẹ̀wọ̀ lágbájá ó fẹ́ fọlá gbá mi lójú ẹ wá gba àwọn agbẹjọ́rò àtàwọn adájọ́ kán lè mọ jẹ́wọ́ yín níjẹ ti haramu lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti wà ńlẹ̀ tẹ̀ ń fà wà antum ta'lamun. tẹ́sí mọ̀ dáadáa wípé ń tẹ́ ń ṣe yẹn nǹkan burúkú ni nǹkan tí ò dọ́gba ni nǹkan tọ́lọ́run bá ọ̀fẹ́ ni nǹkan tó lè fa wàhálà fún yín láyé tí ó fa wàhálà fún yín lọ́run ni ẹ má dán òkò dáa. wa ghasibul ardi min a'zami akilil mali bil batili. káwa jẹ owó olówó gbé àbí ká jẹ owó olówó gbà gbogbo wa náà la mọ̀ pé bàbá abẹ tó lágbára ilẹ̀ ni torí pé ilẹ̀ ní ń dowó nínú ilẹ̀ náà láti yọ gbogbo orúgbìn ẹni tó bá jálẹ̀ èèyàn gbà ojú owó ló jágbá nù gbogbo wa náà la mọ̀ pé ilẹ̀ tọ́rọ̀ bá di wípé à ń bára wa fa nǹkan lórí ilẹ̀ a mọ̀ pé ojú owó nìyẹn ilẹ̀ náà ní bí gbogbo ohun tá à ń lò láyé lónìí ibẹ̀ náà ti ń yọrin ibẹ̀ náà ti ń yọ agogo ibẹ̀ náà ti ń yọ lé gbogbo haramihami mọ́tò jàmìnìjàmì nínú ilẹ̀ náà ti yọ gbogbo ẹ̀. wa ghasibul ardi min a'zami akilil mali bil batili. táwa jálẹ̀ bá ó wà nínú kíkàǹkà ìjẹ́wọ́ ọmọ èèyàn lórí ìjà àbòsí kájálẹ̀ ọmọ èèyàn gbà lọ́wọ́ ẹ̀ ó lágbára gidi nínú ìjẹ́wọ́ ọmọ èèyàn ní jíjẹ tirọ́ ní jíjẹ tàbòsí ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. yaqulu Mustafa sallallahu alayhi wa sallam. tábà wọ ọ̀rọ̀ anábì wa Muhammad anábì sọ fún wa ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí ń kì wá nílò pé ẹ má bàrà yín nú jẹ́ ẹ má ṣe jàǹbá ara yín ẹ má já nǹkan ara yín gbà ẹ má balẹ̀ nǹkan ara yín ní bíbá tàbòsí ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ anábì sọ báyìí fún wa pé. inna dima'akum wa amwalakum. ọlọ́run ní gbogbo ohun tí ó yọ ẹ̀jẹ̀ jáde lára yín gbogbo ohun tí ó yọ ẹ̀jẹ̀ jáde lára yín látara ọmọ ìyá yín lákejì ọmọ làkejì yín tó ṣe pé ẹ̀yin lẹ́wàá falẹ̀ jẹ́ rẹ̀ yóò máa dà á lẹ̀. wa amwalakum. àbówó rẹ̀ yóò máa bàjẹ́. wa aradakum. àbí dúkìá rẹ̀ yóò máa di ń tó jọba. aleikum kharam. alábìnrin èèwọ̀ ni ká má bàa lọ́wọ́ mùsùlùmí sí mùsùlùmí ò gbọ́dọ̀ dẹ̀jẹ́ ọmọ mùsùlùmí lẹ̀ dépò tí ó da ti ọmọ ádámà lẹ̀
mùsùlùmí ò gbọ́dọ̀ pa èèyàn lẹ́kún, kò gbọ́dọ̀ pa á lẹ́kún níbi owó rẹ̀, kò gbọ́dọ̀ pa á lẹ́kún níbi dúkìá rẹ̀. Èèwọ̀ ni fún yín, ẹgbẹ́gbẹ àlàáfíà ló dá, ẹgbẹ́gbẹ ìfọ̀kànbalẹ̀ ló dá. Àmọ́ gbogbo ohun tí ó wà sún yín débi pé lágbájá ló gbalẹ̀ mi o, lágbájá ló wọlé mi ni ò jáde, lágbájá ló gba dúkìá mi, tẹ́ máa wá fi para yín lẹ́kún, tẹ́ máa fi bara inú jẹ́. Ìsìlámù ní àwùgbà aláyè, Ànábì ní haramu ní èèwọ̀ ni. wa qawluhu sallallahu alayhi wa sallam aidan. Tábà tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ànábì tún bá a sọ báyìí pé la yahillu malu mur'in muslimin illa bi nafsihi. Ọlọ́run ní gbogbo, Ànábì ní gbogbo bó tilẹ̀ kó rí, mùsùlùmí lọ lákèésí ara rẹ̀, má jẹ́wọ́ ọmọ ìyá rẹ̀ ní jíjẹ ti haramu. Tó bá já sí pé a fẹ́ jẹ́wọ́ ara wa náà ni, kó jẹ́ pé iṣẹ́ ló ṣe fún, ọjà ló ta fún, àbífẹ́ inú rẹ̀ ló fi bùn ẹlẹ́bùn pé lágbájá mo bùn ọ́, ìwọ náà ló jẹ́ èèyàn, ìwọ náà ló fẹ́ lè ṣiṣẹ́. Illa bitibbi nafsi, àfi kó jẹ́ pé nínú ìdùnnú ẹ̀ ló ti wo sùn, lágbájá ó yẹ kí n tẹ́ ẹ lọ́rùn, lágbájá ó yẹ kí n dá ẹ lọ́lá, àbí ẹ tajà fúnra yín, ó tẹ́ ń tó tajà lọ́rùn, ó sì tẹ́ ń tó rajà lọ́rùn. Ìkíní kejì yín ẹ wá jẹ́wọ́ yẹn ní jíjẹ ti òdodo, ní jíjẹ ti ẹ̀tọ́, kò ní jẹ́ jíjẹ ti àbòsí, kò ní jẹ́ ti jàmbá. Ìsìlámù ò gbà á láì ká jẹ́rọ ara wa láì jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ nínú. wal malul maksubu qad yakunu inqara aw qad yakunu manqula. Owó kájà owó gbàtà sọ yìí, kájà owó gbàtà sọ yìí, ó ṣeéṣe kó jẹ́ pé ilé èèyàn ló balé, ló fagídí gbà, èèyàn ìta ti kọ́ kalẹ̀, ta ti mọ kalẹ̀ ní àbílẹ̀ èèyàn ló lọ jókòó tẹ̀, àti kọ́ kalẹ̀, ó ti wà ńlẹ̀ bẹ́ẹ̀. Owó ni tó bá tó wá jẹ́ pé owó tá à ń gbé kiri tó wà nù báńkì ni, tó wà nù valizi ni, tó wà nù pọtmẹ́nẹ́ka ni, èèwọ̀ ni kó o jẹ́ níjẹ ti haramu, èèwọ̀ ni o gbọ́dọ̀ dédìí ẹ̀. Liqawlihi sallallahu alayhi wa sallam. Tàbá wọ ọ̀rọ̀ Ànábì wa Muhammad ń sọ báyìí fún wa pé man iqtata shibran min al-ardi zulma tawwaqahu min sab'i ardina. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní fura, ọmọ ìyá mi fura, má da òkìlẹ̀ jọ pa ìwọ pẹ̀lú èèyàn pọ̀, kẹjọ pàlàlẹ̀ pọ̀. Ó wá rí pé tọ́, ó ti gbàgbé ilẹ̀ yìí síbi 20 ọdún ní kò débẹ̀, ìwọ ló ń rò pé kò mọ ibi tí nǹkan rẹ̀ ń bẹ. Ó wá dọ́gbọ́n bu díẹ̀ fi kún tiẹ̀ nínú tiẹ̀, ó dọ́gbọ́n sún ààlà tiẹ̀, ó sun wọnú tiẹ̀ lórí àníyàn wípé kò lè mọ̀ pé kí sì ń bẹ lọ́dọ̀ rẹ̀, lòvé topographic ń bẹ lọ́dọ̀ rẹ̀, ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà. Ìwọ wá gbàgbé pé bóyá tiẹ̀ ti sọnù, ó wá màámà sún ààlà tó pa yín pọ̀, ó wá mú obu tiẹ̀ fi kún tiẹ̀. Ànábì ní mákíntàtọ̀ àṣíbúrá mìíràn ẹni tó bá gé ègé gbímbí, ègé tíntín kan nínú ilẹ̀ onílẹ̀, zuluma níta bòsí tí ò bá ẹni tó nílẹ̀ sọ, tí ò pé ọmọ ìyá mi ilé tí mo fẹ́ kọ́ ayé òní gbà mí lérí tèmi, mo sì rí pé tìẹ́ fẹ̀ díẹ̀ ju tèmi lọ, ǹjẹ́ ẹ lè bu díẹ̀ tà fún mi fi kunú tí tó bá tẹ́ lọ́rùn ó wọlé, tó bá kọ̀ kọ́lẹ̀ rẹ níwọ̀nba agbára tó ní, níwọ̀nba abi tó dé, má kọjá ààyè rẹ tó bá lọ dán wò, tó bá bu díẹ̀ nínú ẹ̀. Ànábì ní tọwọ́kọ̀ọ́ mi ń sábọ̀ àròdìnà, wọ́n bá tó bu yẹn, wọ́n máa tẹ̀ẹ́rì, wọ́n máa tẹ̀ẹ́rì títí lọ ìpele keje, níbi tí ilẹ̀ dé nísàlẹ̀ lọ́hùn lékeje ni wọ́n ti máa tẹ̀ẹ́rì. Tá bá fẹ́ túmọ̀ tọwọ́kọ̀ọ́ yẹn, àlàyé ń bọ̀ wá lórí ẹ̀ níwájú. Wàhálà tó fẹ́ báyìí tó bu díẹ̀ yẹn ti pọ̀ jù. Àwọn olùmọ̀ ṣàlàyé ìyà tí ó jẹ ẹni tó jílẹ̀bù ó lágbára. Ànábì ní àwẹ̀ máa ẹ lọ́rùn tó máa rò kiri táwọn mọ̀ pé ajílẹ̀bù ní. Bàbá tó jílẹ̀bù ní ilẹ̀ tó jíbù láyé tí wọ́n rò pé ó ti jíbù, ó ti kọ́lé, ó ti gbé nǹkan, àṣẹjọ́ yẹn kù lọ́dọ̀ agbẹjọ́rò àgbà níjà Allahu, ọba tí ìgbowó kó tó dá ẹlẹ́bi, ọba tí ìgbowó kó tó dá láre yóò tún ẹjọ́ yẹn dá. Ẹjọ́ tí wọ́n ti gbé lọ táwọn adájọ́ ayé alábòsí ti gbélé onílẹ̀ fún ẹ pé kò ṣe nǹkan kan, kí ló tẹ̀ ń wí, ìwọ lówó láti kọ́lé dáadáa ni, ẹni tó kọ́lé dáadáa lágbà láyè ló bu nǹkan lọ́wọ́ àbìkan jòkó sí, Ọlọ́run tún dá lálẹ́ kíyámà. falyalzamul ghasibu an yatuba ila Allahi subhanahu wa ta'ala. falyalzamul ghasibu an yatuba ila Allahi azza wa jalla. Bó bá di wípé ó ríra rẹ nínú ajílẹ̀bù,
bó bá di wípé orí rẹ̀ nínú asún àlà alálà tó bá ọba rẹ̀ nínú ajá ilé gbà níta gidi níta bò sí yalzamu alayka tauba ó di dandan kó tètè lọ túbá wa raddul mazalimi àwọn nǹkan tó gbà àwọn nǹkan tó jágbà tètè dá padà nítorí pé n tí ń bẹ níwájú mọ̀ lágbára ju n tó ń wò lónìí lọ ayé sì ní wọ́n bá láyé ìrìnàjò tí ń bẹ níwájú wa ti kọjá ń tó dánwò yẹn gbogbo ajílẹ́bù gbogbo abalélé onílé ẹlòmíì yóò tọrọ àyè pé ẹjẹ́ máa gbé bì alájà ẹgbà mi láyé ìrìbí tí ń gbé ni ìrìbí tí ń sùn ni wọ́n wá gbà láyè tán ògùn ló kì mọ́lẹ̀ nífi ní kó jẹ́ tòun ògùn ló kì mọ́lẹ̀ ní kàn mọ́lẹ̀ ká má béèrè ibẹ̀ mọ́ láyé àti láyé ó rí ìṣe láyé ó gbébẹ̀ láyé ṣùgbọ́n tó fẹ́ kàn ẹ́ lálẹ́ kìí àmọ́ lágbára farabalẹ̀ kó gbọ́ wá sí ìdílé dáadáa. wa yatlubu minhu al-afwa. ìwọ́n tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yalzamu alayka tawba ó dọwọ́ rẹ̀ kó túbá kó sì dáhùn tó jágbà yẹn kó dá padà kó wá tọrọ àforíjì lọ́dọ̀ ẹni tẹ́ ẹjọ́ pàlàpọ̀ pé alájẹ ẹ má bínú mo mú díẹ̀ nínú lẹ́yìn báwo la ti ṣe ẹ gbowó ni àbí kí n fọ́ nǹkan tí mo ṣe sórí ẹ̀ yalzamu alayka tawba wa tatlub minhu al-afwa kó tọrọ ìyọ́nú ẹni tó ṣe bẹ́ẹ̀ fún kó tó di pínlẹ̀ wa mọ́. Qala sallallahu alayhi wa sallam. Ànábì sọ báyìí fún wa náà ọ̀rọ̀ rẹ̀ wípé. Man kanat indahu li akhihi madlama. Ànábì ní gbogbo ẹni tó bá ní nǹkan àbòsí ọmọ ìyá rẹ̀ kan lọ́dọ̀ yẹn ni pé tó bá ti gba ilẹ̀ àbòsí kan dání àbò ti jílẹ̀ àbòsí kan bù tó jẹ́ tọmọ ìyá rẹ̀ tẹ́ẹ̀jọ pàlàpọ̀ àbí tẹ́ẹ̀jọ lọ́rọ̀ níbì kan. falyatakhallal minhu al-yawm. Oníta wà yìí tó ń gbọ́ wá sí yìí tètè lọ yọ ọ́ lẹ̀ tètè lọ bọ́ ọ́ lẹ̀ pé aláàjì ẹ̀rù yín ni àbòsí mo ṣe ń jọ́ náà lọ́hùn jàǹbá yín ni mo ṣe falyatakhallal minhu al-yawm tètè bọ́ ọkọ̀ lọ́rùn rẹ̀ lónìí aṣọ aláṣọ ló jí ni nǹkan kan ló ṣe tó jẹ́ tàbòsí tó jẹ́ tọmọ ìyá rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tètè lọ dá padà kílẹ̀ ó tó mọ́. qabla an la yakuna dinaran wala dirham. kó tó di wípé a kò láyé ibi tán ti ń ná sẹ́fà kó tó di pé a kò láyé ibi tán ti ń ná dọ́là kó tó di pé a kò láyé ibi tán ti ń ná náírà tètè lọ dá padà kílẹ̀ ẹjọ́ tí ó mọ tí ò ní sípò wọ́n ná òtòótó dá padà tètè lọ jẹ́wọ́ kó tó àforíjì kọ́lẹ̀ ọjọ́ náà kílẹ̀ ẹjọ́ náà tó mọ́. ayé ni yawmal qiyamah. ìyẹn ọjọ́ àlùkìyámà là ń sọ̀rọ̀ sí yẹn tí ó ṣẹlẹ̀ ẹjọ́ náà ò ní da. in kanat lahu hasanatu. ukhiza min hasanatihi wa utiyat lil madhlum. tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyámà owó tó jí kò ní wúlò mọ́ ilẹ̀ onílẹ̀ tó balẹ̀ kò ní wúlò mọ́ gbogbo nǹkan wọ̀nyí ò ní wúlò mọ́ àyàfi dáadáa téèyàn bá ṣe àtàbùrú téèyàn bá ṣe lèèyàn fẹ́ gbé wá bẹ̀ tó bá jẹ́ pé dáadáa ló ṣe ló pọ̀ rẹpẹtẹ ẹni tó ṣàbòsí ẹ̀ wọn ò fẹ́ mọrun tó gbé dání wọ́n máa bùnú dáadáa tiẹ̀ tó ṣe wọ́n tún máa fi kún gbogbo tiẹ̀ ní lédèédé tó jí lọ́dọ̀ rẹ̀ ní bó bá ṣe lágbára tó òun náà máa mú nínú iṣẹ́ rẹ̀ tó ṣe àwọn dáadáa tó ṣe ìrun tí ó rọrùn láti kí tó kí àwẹ̀ tí ó rọrùn láti gbà tó gbà sàrà tí ó rọrùn láti ṣe tó ṣe wọ́n máa wá kó gbogbo dáadáa tí wọ́n ṣe yẹn wọ́n máa kó lé ọmọ ìyá rẹ̀ tó ṣàbòsí ẹ̀ tó jílẹ̀ ẹ̀bù tó jílẹ̀ ẹ̀gbé tó jìlò pẹ̀lú agídí ni wọ́n máa wá kó dà sí lọ́wọ́ pípa ò fẹ́ gbowó mọ́ ò fẹ́ gbẹlẹ̀ mọ́ dáadáa tó ṣe là ń kó fún ẹ yóò sì máa gbà. wa in lam takun lahu hasanatun ukhidha min sayyi'atil madhlumi faturikat alayhi. wọ́n wá rí pẹ́tọ́ àwa wò pé gbogbo bó ṣe ṣe nìyẹn gbogbo ìgbésí ayé àbòsí ló fi ṣe láyé gbogbo ìgbésí ayé haramu ló jẹ láyé ilẹ̀ onílẹ̀ ló ń jágbà káàkiri wọ́n wá rí pẹ́tọ́ kò sí dáadáa kan lọ́dọ̀ ẹ̀ta lè gbàfẹ́ ní tó ṣàbòsí ẹ̀ wọ́n máa múnú ẹ̀ṣẹ̀ onítọ̀hún àwọn ìwà abi tó ń kù àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n máa wá mú nísì wọ́n máa dá léwọ̀ tó jalè lórí ìwọ tó ṣe jàǹbá tó ń gbò tí ìrọ́nà bí tó fẹ́ gbé wọn àyìnbá tẹ́lẹ̀ wọ́n tún máa kó àwọn tiẹ̀ tí ò dáa tó ṣe nì wọ́n tún máa dá léwọ̀ lórí kó lè mọ̀ wípé ayé ń bí náà ní rọ́ọ̀mọ kò sábòsí lálùkìyámà. wà á torí àfin náà. bó bá pọ̀ lọ́rùn ẹ̀bà yìí bẹ́ẹ̀ kí ló kàn wọ́n wá gbé ẹni tó ṣe jàǹbá yẹn ajílẹ̀ gbé yẹn ajó gbé yẹn wọ́n wá lọ gbé wọ́n lọ jù síná torí pé kò sí dáadáa kan lọ́wọ́ ẹ̀mọ́ tó fẹ́ fi gbìjà ara ẹ̀ níwájú ọlọ́run. fàyín gánà màgòsómù bẹ́ẹ̀ kì í arọ́ tòkòbí kàlírí. èyí tó wá dáa jù ni pé tó bá jẹ́ pé n tó jágbà tó bá gbọ́ wá sí yìí tó bá ṣe pé ilẹ̀ tó jí
o ò tí ì dá àrà kankan sórí ẹ̀, o ò tí ì yí padà, o ò tí ì ṣe nǹkan kan sórí ẹ̀, tètè dá a padà lójú mọ́mọ́, dá a padà pé ẹni tó ní nǹkan lẹ́gbẹ̀ẹ́ rẹ pé tọ́ aláàjì mo ti dọ́gbọ́n kan tẹ́lẹ̀, ilẹ̀ ẹ̀yìn èmi mo gbé tí mo yí láwọ̀dà, mo gbin oríṣiríṣi nǹkan sórí ẹ̀, ẹ débẹ̀ mọ̀ pé lẹ́yìn ni àmọ́ mi mọ̀ pé ẹ̀yin lẹ́ni, tètè dá a padà kó tó di pọ́jọ́ tílẹ̀ ò ní wúlò mọ́ wà dé ọmọ ìyá mi. wà nǹkan tàlífà rọ́tùbàtìláwù. tó bá já sí pé kinní náà kò ṣeé dá padà mọ́, ó ti dá àrà tí ẹ̀rù ń bà ó gan láti gbé lẹ̀, torí àwọn máa gbalẹ̀ níjọ́ mi tó ṣe pé yóò ti dá àrà rẹpẹtẹ sórí ẹ̀ tí ò ní ṣe é gbé lẹ̀. àwọn àfáà sọ̀rọ̀ pípọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé bá ẹni tó nílẹ̀ yẹn sọ pé tó aláàjì mo fi ọdún báyìí fi ṣe báyìí fún yín lórí ilẹ̀ yín, ilẹ̀ náà nì, ẹ̀yin náà ẹ wo gbogbo ohun tí mo kọ́ sórí ẹ̀, ẹ wo gbogbo àrà tí mo dá sí ẹ̀, báwo lẹ rò pa lè ṣe é gbà. tó ń tọ̀ ń bá sọ fún ẹ pé tọ́ kò sí tàbí ṣùgbọ́n kò sọ́nà, ilẹ̀ mi mo fẹ́ gbà padà, wàhálà ti bẹ̀rẹ̀. o rọ́gbọ́n kan tó fẹ́ dá sí, bẹ́ẹ̀ lọ ilé ìjọba, bẹ́ẹ̀ lọ bí kíbi, òun náà fẹ́ bi lọ́rọ̀ pé kílẹ̀ ń fẹ́ kẹ́ ṣe. tó bá jẹ́ nìkan tóun náà káyé kún tó fẹ́ fi gbogbo ẹ̀lẹ́ fún mi kó máa yanjú ara rẹ, yóò ní ẹ̀sán ò lẹ́mí fún mi kẹ́ máa lọ, mo fà yín lọ́lọ́wọ́ ọba lọ́wọ́ tí ó sọ nìyẹn. tó bá sì jẹ́ nìkan tó yẹ pé òun náà akọni bí ìwọ náà, yóò sọ fún ẹ pé kó lè rẹ kó gbogbo ohun tó gbìn, gbogbo ohun tó fi lélẹ̀ kó kó lórí ilẹ̀ mi ni mo fẹ́ lò, ntíjọba ọ̀dà fún lẹ́jọ́ náà ló ti ń gbọ́ yẹn. wọ́n lẹ́ni tó nílẹ̀ ló nílẹ̀ wọ́n tó wá kọ́ lẹ́yìn wọ́n á wo òun nílé pípọ̀ tẹ́ máa ń rí tíjọba máa ń wó, ilé pípọ̀ tíjọba máa ń wó, táwọn tó jẹ́ pé wọ́n bọ́ síbẹ̀ wọn ò ní ìwé kankan lọ́wọ́, wọ́n lọ fagídí bọ́ síbẹ̀ ni, àbáwọn òpòrọ̀ geometry kan ni wọ́n lọ gbé wọn síbẹ̀ ni wọ́n gbowó lọ́wọ́ wọn. onílẹ̀ ó wà dé pẹ̀lú ìwé tòótọ́, ìwé tó fi hàn pé àṣìlí láti ilẹ̀ ló ti rà lẹ́rẹ̀, yóò wà gbé jáde, wọ́n wà ṣe kíni o, wọ́n wà wo lé tiẹ̀ àti gbogbo àrà tó dá sórí ẹ̀ wọ́n wò kó. wa qala al-imamu al-muwaffaq. bàbá wa imamu al-muwaffaq ń sọ báyìí fún wa náà ọ̀rọ̀ rẹ̀. ajma'a al-ulama ala wujubi raddi al-maghsub in kana bi ghalihi lam yataghayyar. imamu al-muwaffaq ń sọ fún wa pé gbogbo àwọn olùmọ̀ àgbáyé ni wọ́n panupọ̀ wípé ń tá a jágbà, ilẹ̀ tá a jí gbé, ká ṣe kíni, ká dá a padà gẹ́gẹ́ bá a ṣe gbé náà la dá padà. nǹkan nàbì khalihi lam yataghayyar, tó bá ṣe kó tún kù lódìdí wọ́n ń tètè dá padà, òun ló dáa jù. wa in kana al-ghasibu qalbana fil ardi al-maghsuba. aw garrasa fiha lazimahu qala'u al-bina wal garasi. tó bá jẹ́ pé gẹ́bí ń ta sọ lẹ́ẹ̀kan, tó bá jẹ́ pé ẹni tó jílẹ̀ gbé ó ti kọ́ lé sórí ẹ̀ àbó ti gbé nǹkan sórí ẹ̀, yajibu alayhi qala'u al-garasi aw al-bina, dandan ni kó wọlé yẹn, dandan ni kó wògì yẹn, dandan ni kó bà gbogbo ohun tó ṣe sórí ilẹ̀ yẹn jẹ́ láti lè dá ilẹ̀ padà fónílẹ̀. li qawlihi sallallahu alayhi wa sallam. fọ́nrán Ànábì Muhammad ti ń sọ báyìí fún wa pé. laysa li irki zalimi haqqun. dájọ́ kẹrí ọ̀run alábòsí kò nẹ́tọ̀ kankan lérí nǹkan oníǹkan, ẹ̀jẹ̀ rẹ̀ ò nẹ́tọ̀ kankan tó fẹ́ béèrè lérí nǹkan oníǹkan tó lọ bà lẹ́nì, yóò yọ gbogbo oògùn ẹ̀ kó yányán, yóò sì dálẹ̀ padà fẹ́ni tó nílẹ̀. wa in kana dhalika tuwaththir ala al-ardi lazamahu karamatan kusiha. tó bá já sí pé àti yọ kíní yẹn kó yóò di wàhálà fún, yóò pe ẹni tó nílẹ̀ pé tọ̀ mo ti gbà pé wọ́n ló nílẹ̀ rẹ, ṣùgbọ́n mi ò ráyè àti wọlé mọ́, mi ò rálẹ̀ àti kó mi igi rọ̀bì kan mọ́, mo tún san iye báyìí fún ẹ pé kó o fi wọlé náà, mo san iye báyìí fún ẹ pé kó o fi túnlẹ̀ rẹ ṣe kó mọ́, wọ́n á jọ gbọ́ra wọn yé, onílẹ̀ ó gbalẹ̀ rẹ̀, yóò sì ṣe gbogbo ohun tó yẹ kó ṣe lórí ẹ̀ nírọ̀rùn. wa yalzamuhu aidan izalata athari al-ghars wal-bina al-mutabaqqiya. tó bá jẹ́ pé ibi tóun gan ti ń fọ ara rẹ̀ wọlé náà àbí tí ń wọ àwọn igi náà, wàhálà bá a lójú ọ̀nà ni kò lè ṣe é mọ́, yóò tún san ó fẹ́ tó nílẹ̀ pé mo bá a débi tí mo bá a dé yìí o, ṣùgbọ́n agbára mi ò ká mọ́, gba owó yìí kí ọ̀nà máa fi bá iṣẹ́ tó kù bọ̀ kí ilẹ̀ rẹ lè di mímọ́ kó lè wúlò fún ẹ. jama eléyìí náà ni ìdájọ́, òun náà sì ní ìbáwí fún ẹni tó bá lọ ba lérí ilẹ̀ onílẹ̀ tó lọ fagídí gbé, kò í lọ lásán o, kò í lọ lásán. èyí náà mọ̀ pé bọ́rọ̀ yẹn bá dọ́dọ̀ ìjọba nílùúkìlú, wọ́n mọ bá ń ṣe máa ń da, bó tilẹ̀ kó ń tọ̀ wọ́n bá tiẹ̀ náwó àbòsí títí, yóò lọ bá láàánú kan, yóò bá lóòdodo kan pàdé tí ó yanjú ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ṣe àgbà fún wa. àmín. kí ni ìjìyà tí wàá ń bẹ fún ẹni tí máa ń sábà jílẹ̀ gbé, tá a bá ti palà bọ̀ ọ́nà abala kejì á máa bára wa sọ. àdúrà gbogbo ayé ó gbà o,
ọlọ́run sì fọ̀nà mọ̀ wá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV. Ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. عقوبة من غصب أرض أخيه في الدنيا والآخرة. gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan wípé bí a bá jẹ́ ajílẹ̀gbé, bí a bá jẹ́ ajílẹ̀bù, tí a bá jẹ́ asún alálà àlà rẹ̀ wọnú alálà yóò rí ṣe láyé, ṣùgbọ́n ọba tó máa wájú tó mẹ́yìn, ọba tó rí kọ̀rọ̀ tó rí gbangba ò ní fi ìwà alábòsí bẹ́ẹ̀ lẹ̀. Gbogbo agbára yòówù kó lè ní, gbogbo owó yòówù kó lè ná, gbogbo gbajúmọ̀ yòówù kó lè jẹ́ níwájú ọ̀rọ̀ ni. Ọlọ́run bá ní ìjìyà ń bẹ fún láyé. Ìjìyà wá jẹ́ ìjìyà tó tóbi lálìkìyámọ̀ tí ń dóde fún gbogbo ẹni tí bá ń jílẹ̀ onílẹ̀bù, fún gbogbo ẹni tí bá ń jálẹ̀ onílẹ̀gbà. Ẹ jẹ́ àjọ lọ ká máa gbọ́. wal khuturatu hazihi zahira. Ewu tó lágbára níbi ìṣẹ̀lẹ̀ tí máa ń hàn gbangba tá à ń sọ yìí, ewu tí ń bẹ́ẹ̀ lágbára, ẹgbọ́n tá ànábì sọ lórí ẹ̀. إسماعيل أبي الطفيل بن عامر رضي الله عنه قال. bàbá wa Abu Tufayli Amir ọmọ Wa'il, ìyọ́nà ọlọ́run bá kúmọ̀ àlọ́ba ń sọ báyìí fún wa pé. سئل علي رضي الله عنه. wọ́n bí Aliyu táwọn náà mọ̀, ọ̀kan náà máa sàhábà nábì tó dúró ṣáúnfà nábì. Wọ́n bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ pé ǹjẹ́ kí lànábì sọ fún wa nípa ọ̀rọ̀ yìí. أغصكم رسول الله صلى الله عليه وسلم بشيء فقال. ǹjẹ́ ẹ rí nǹkan kan gbọ́ lẹ́nu ànábì? ǹjẹ́ ànábì sọ àwọn àsọ́lẹ̀ kan fún yín tó lè ṣe wá láǹfààní nínú ìgbésí ayé wa? Aliyu ń sọ báyìí pé. غصنا رسول الله صلى الله عليه وسلم بشيء لم ينبغ الناس كافة. àsọ́lẹ̀ tánábì sọ gbogbo àgbáyé lànábì sọ fún. Kò dáa sọ fáwọn sàhábà nìkan, kò dáa sọ fáwọn tá a wà lójú ẹ̀ nìkan, yóò máa jẹ́ ti gbogbo àwọn tí ó tún máa wá lo ayé lẹ́yìn ẹ̀. Àsọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ànábì sọ fún wa kó tó lọ. إلا ما كان في قرى بسيف هذا. tí bá wọnú àpò dà mi tí mo gbé dání, àpò tí mo máa ń gbé dà mí sí torí agbédàrin làwọn. sọ Aliyu ń sọ fún wa pé tí bá wọnú ẹ̀ ń gbé jáde fún yín, ń sì kà á fún yín ẹ gbọ́. فأخرج صحيفة مكتوب فيها. sẹ́yìn náà lè wá yọ pépà kan jáde, ó yọ ìwé kan jáde tí wọ́n kọ àwọn tá a fẹ́ sọ yìí sórí ẹ̀. لعن الله من ذبح لغير الله. àkọ́kọ́ nǹkan bá nínú ìwé yẹn ni pé la'ana Allahu man zabaha li ghayri Allah. gbogbo ẹni tí bá ń lọ dúnbù nǹkan fún nǹkan, tí ń lọ dúnbù nǹkan fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run. ìyẹn ni pé Ọlọ́run ọba là ń dúnbù nǹkan fún. ó bá fẹ́ pa adìyẹ ó pa nítorí tọ́lọ́run, ó bá fẹ́ para ó pa nítorí tọ́lọ́run. gbogbo ohun tí yẹn jẹ́ nǹkan tí yẹn ń dúnbù Ọlọ́run là á dúnbù ẹ̀ fún. àmọ́ ọba ń lọ dúnbù ẹ̀ fún nǹkan kan lórí pé ó fẹ́ fi lágbára, ó fẹ́ fi ní àṣẹ, ó fẹ́ fi ṣe nǹkan kan. Ọlọ́run ní ìbínú, Ànábì ní ìbínú Ọlọ́run kó máa bá gbọ́n tí bá ń ṣe bẹ́ẹ̀. ولعن الله من سرق منار الأرض. nínú ta tún bá nínú ìwé yẹn ni pé la'ana Allahu man saraka manara al-ardi, ìbínú Ọlọ́run, ibi dandan Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó bá sún ààlà, gbogbo ẹni tó bá jí díẹ̀ bù nínú ilẹ̀ tí ó jẹ́ tọmọ ìyá rẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, gbogbo ẹni tó bá jí díẹ̀ bù nínú ẹ̀, ìbínú Ọlọ́run ọba kó máa bá ru èèyàn bẹ́ẹ̀. ولعن الله من لعن والديه. bẹ́ẹ̀ ni ìbínú Ọlọ́run ọba kó máa bá ẹni tí bá ń ṣẹ́bi lu àwọn òbí rẹ̀ méjèèjì. ẹni tí bá ń ṣẹ́bi lu àwọn òbí rẹ̀ méjèèjì yóò ya ẹlòmíì lẹ́nu sí pé báwo la ṣe ń ṣẹ́bi lu òbí ẹni méjèèjì. òun náà nígbà tó bá ń ṣẹ́bi lu bàbá oníbàbá, tó ń ṣẹ́bi lu ìyá oníyà, pé kò ní da fún bàbá rẹ̀, kò ní da fún ìyá rẹ̀, kí lòun náà ó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. ẹni tó sọ fún bẹ́ẹ̀, òun náà yóò sọ fún yín kò ní da fún bàbá tiẹ̀ náà, kò ní da fún ìyá tiẹ̀ náà. Ta ló ṣẹ́bi lé àwọn bàbá rẹ̀? Ìwọ ni. ìwọ ló kọ́kọ́ bú bàbá oníbàbá, ló ṣẹ́bi lé bàbá oníbàbá, wọ́n bá da padà fún bàbá tiẹ̀ náà. Ànábì ní ìbínú Ọlọ́run, ibi dandan Ọlọ́run kó máa bá ọmọ tí bá ń ṣe bẹ́ẹ̀. ولعن الله من آوي مجدنا.
man awa mukhdisan wàlánà Allah man awa mukhdisan Ànábì ní ìbínú Ọlọ́run ọba kó máa bá ẹni tó bá bẹ́gbin sùn ẹni tó fẹ̀gbin sára lọ sùn Ànábì ní ìbínú Ọlọ́run kó máa lọ bá nígbà tó bá ṣe ṣáàní pẹ̀lú ìyàwó rẹ̀ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ kó lọ wẹ̀ kó lọ yọ ẹ̀gbin kó lára kó tó sùn dìde kó lára àbò ìyàgbẹ́ ò tàǹbà ó lọ sùn bẹ́ẹ̀ àbò òtọ̀ ò tàǹbà ó lọ sùn bẹ́ẹ̀ ìbínú Ọlọ́run ọba kó máa bá gbogbo ẹni tó fi ẹ̀gbin sára lọ sùn. wa shahidu min hazal hadith al-azim. ṣùgbọ́n tá a fẹ́ lò nínú ọ̀rọ̀ dáadáa tá a gbé jáde yìí òun náà ní kí ni. huwa qawluhu lana Allahu man saraka manara al-ardi. èyí tá a fẹ́ lò nínú ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ nínú gbogbo ibi dandan tí Ànábì ṣẹ́lu àwọn alábòsí wọ̀nyí òun ni pé ìbínú Ọlọ́run ọba kó máa bá ẹni tó lọ jí àlà ẹni tó sún àlàálẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tó jílẹ̀ onílẹ̀bù Ànábì ní ìbínú Ọlọ́run kó máa bá ròyìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀ òun ló jáde nínú ọ̀rọ̀ tí Sayyidina Ali gbé jáde náà ọ̀rọ̀ tó sọ fún wa. wa manaratul ardi wa hiya alamatul aradi allati yatamayyazu biha. alálẹ̀ tá a sọ yìí òun náà ni bọ́ọ̀nù la lè pé lọ́dọ̀ wa ń bí bọ́ọ̀nù tí wọ́n gbé kalẹ̀ tá a fi mọ ibi tílẹ̀ ẹnìkọ̀ọ̀kan dé lọ́dọ̀ àwọn àgbàlagbà níjọ́ náà lọ́hùn kò sí bọ́ọ̀nù àwọn igi kan tó jẹ́ igi ẹ̀ṣà náà máa ń gbìn ẹ̀rí bí igi àkókò ẹ̀rí bí àwọn igi lóríṣiríṣi tá máa ń gbìn ó lè jẹ́ aparun kan ni wọ́n gbìn pé ibi ni tiẹ̀ dé ibi ni tẹ̀gbọ́n ẹ̀ dé ibi ni tàbúrò ẹ̀ dé àwọn igi tí wọ́n fi ń ṣàlà lóko wọn ni a kì í yọ kágbìn míì má sùn kó rò pé bó o ṣe sùn yẹn ẹnìkan ò rí yẹ bí gbogbo yẹn ò bá rí Ọlọ́run rí yẹ àwọn manaril ardi nìyẹn àwọn ààlà tó wà lórí ilẹ̀ tá a fi múlẹ̀ dání òun nìyẹn Ànábì ní ibi Ọlọ́run kó máa bá ẹni tó bá sùn àbẹ́ni tó bá yẹ̀ ẹ́. fanabi sallallahu alaihi wasallam lana man tada ala ardi ghairihi bi an gayyara al-hudud. Ànábì bá bínú Ànábì bá ṣe pẹ̀lú gbogbo ẹni tó bá kọjá ààlà níbi ààlà tó pa ọmọ ìyá rẹ̀ pọ̀ ààlà tó pa wọ́n pọ̀ ó kọjá ààlà ó bù nínú ẹ̀ ni àbósùn sẹ́yìn ni àbí gbogbo ọgbọ́n tó dá àbótí ẹ̀ balẹ̀ yányán ni Ànábì ní ìbínú Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ o Ọlọ́run ò fẹ́. wal alamatu allati bayna ardihi wa ardi jarihi. àti gbogbo àwọn àmì tá a fi máa ń dá ilẹ̀ rẹ̀ mọ̀ àti ilẹ̀ tí ń bẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló yọ gbogbo ẹ̀ ló sún kó ń tọ̀ ń wá débẹ̀ wá rí pé ilẹ̀ mi náà ló tún padà kéré báyìí yóò ní bẹ́ẹ̀ ni ìjọ tó rà ó fura ni wọ́n náà wo bọ́ọ̀nù náà wọ́n náà wo ohun tá a fi wọ́n níjọ́ náà lọ́hùn ṣé bóun ló wà ń bẹ̀ yẹn ó ti ṣe é débi pé eléyìí ò ní fura òun ni ò fura Ọlọ́run mọ tó ṣe. liyastabira bidhalika ma laysa lahu bihaqqi. ó ṣe bẹ́ẹ̀ láti lè sọ ohun tí ìṣẹ̀tọ́ rẹ̀ láti lè sọ ọ́dẹ̀tọ́ rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ láti lè máa wà nú ayọ̀ kẹ́ni tó ṣe bẹ́ẹ̀ fún lè máa wà nú ìbànújẹ́ Ànábì ní ibi dandan Ọlọ́run kó máa bá rúgbọ́n tó wá dára bẹ́ẹ̀. fayadkhulu fi ardi ghayrihi walau biqadri matra. yóò wà wọnú ilẹ̀ onílẹ̀ kódà kó jẹ́ pé mẹ́tìrì ẹyọ kan ní ẹlòmíín máa ń pè mẹ́tìrì ẹyọ kan ara tóun lè fi dá ti pọ̀ jù bóyá àwọn ò ní kùlọ́ nínú ilé ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ bá jí mẹ́tìrì kan ní ìsìn ẹ̀wò mẹ́tìrì kan báyìí pé sáǹsù ìsàn ni ẹ̀wò mẹ́tìrì yóò bẹ́ẹ̀ ni ó gùn lọ di lọ sáǹsù ìsàn lọ́hùn mẹ́tìrì kan ló jí àwọn tó jí lábẹ́ ẹ̀ ti pọ̀ jù ó ní wà lọ́wọ́ bìkọ́dìrì mẹ́tìrì kódà kó jẹ́ pé mẹ́tìrì kan ló gé fọyìdìfúnra ilé yìí. yóò wá fi kún tiẹ̀ yóò fi díkìlẹ̀ tiẹ̀ lè fẹ́ dáadáa káyé lè gbà lórí ilẹ̀ tiẹ̀. wà á dàrọ́ tún lẹ́sí àtẹ̀dí alá àrídìjárì yìí. oúnjẹ lójú ara rẹ wípé ó jèrè ni nínú ilẹ̀ ọmọ ìyá rẹ lójú rẹ èrè ló jẹ́ o. àwọn alákọ̀ọ́rí kìnnásì. àbí ó wá kó bẹ́ẹ̀ tán inú vọ́n ẹlòmíì vọ́n ló gba ẹgbẹ́ ilẹ̀ ẹlòmíì kí là ń pè bẹ́ẹ̀ ni pé ọ̀nà tí máa ń wà láàrin àwọn ilẹ̀ tíjọba máa ń là kalẹ̀ òun ti wá rí pé ọ̀nà yóò lè lajú mọ́ láéláyé ó wá sún ilé rẹ̀ wá rí àlàálẹ̀ ìjọba tíjọba gbé kalẹ̀ òun ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lónìí tá ń sọ wa pé ẹ̀sùn sẹ́yìn ilẹ̀ yìí ò débí àwọn ilẹ̀ tá a ti jí àbí ilé tá a ti kọ́ kọjá àlà àwọn àkọlé sérí ọ̀nà táwọn èèyàn ń gbà ọ̀nà tó fẹ̀ tẹ́lẹ̀ ní 12 lérí 12 yóò wá di 10
ẹ̀rí bẹ́ẹ̀ àwọn ilẹ̀ tàpápà jẹ́ kan nínú àwọn oníjàmbá tí wọ́n ń ṣe ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá dárú ẹ̀ wò ànábì ní ìbínú ọlọ́run ọba kó máa bá wọn. ẹ̀yẹ́rì bẹ́ẹ̀ kó àmútárọ́ màdúdàtà fi àṣì dunya al-faniya. bàbá wo lè ayé ń bí yóò wá donílẹ̀ tó fẹ̀ dáadáa láyé ń bí ayé wò láyé náà ayé tí ó padà tán ayé tá a padà fi lẹ̀ ayé tó ṣe pé gbogbo àìmọye ilé ló ti dahoro nínú ẹ̀ àwọn ilé tán jílẹ̀ bù lánàá fi kọ́ èèyàn sínú ẹ̀ mọ́ àwọn ilé tán jágbà àwọn ilẹ̀ tán jágbà lọ́dọ̀ àwọn òlé ẹjọ́ náà lọ́hùn tí wọ́n kọ́lé ràmìràmì sórí ẹ̀ wọ́n kọ́ nǹkan àrà sórí ẹ̀ àwọn ilé àrà náà ti dahoro lónìí tí ò dẹ́nìkan gbénú ẹ̀ ilé ayé asán tó ṣe pé ìyà tó fẹ́ jẹun tó ṣe bẹ́ẹ̀ sì túkùn dúró dẹni tó ṣe bẹ́ẹ̀ lálìkìyámà ẹlòmíì ó tẹ̀tí máa rí nínú sàárè kó tó akọ ti gbangba lọ́dọ̀ ọlọ́run. lakinnahu sayadfa'u muqabilu tilka al-amtar al-ma'duda thamanan baghidan jiddan yawm al-hisab. tó bá dọjọ́ àjíǹde ọjọ́ tọ́lọ́run bá fẹ́ dájọ́ tí ó dájọ́ oníkálukú èrè mẹ́tìrù kan tó jẹ láyé yóò wá fi àìmọye ìnira ọlọ́run bá yóò gbé pàdé rẹ̀ nínú sàárè àìmọye wàhálà ní ó bá níjọ́ gbẹ̀ndà kìyàmà lérí wọn bá ń tó ṣe é ni. ma huwa hadha thamanu al-bahidh. ẹ wá gbọ́ kí ni ẹ̀san kí lè so ilẹ̀ tó jíbù tí asopọ̀ ojú rẹ̀ yóò rí tó lálìkìyàmà ẹgbọ́n tí ànábì sọ fún wa lórí ẹ̀. isma'u ila sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa huwa yuhaddithuna an thamani al-bahidh. ànábì ò fi wálẹ̀ láláì ṣàlàyé gbogbo wàhálà tí ó bá alábòsí ànábì ò fi wálẹ̀ láláì pè wá ṣàkíyèsí ànábì ò fi wálẹ̀ láláì tàwájí ẹ kọ́lé sí wọn bá ń tẹ ẹ bá ní ètò bá jẹ́ tiyín ni ẹ kọ́lé sí ẹ má jílẹ̀ onílẹ̀ bù mọ́ ẹ má sọ̀lẹ̀ onílẹ̀ di tiyín ẹlòmíì ò lọ ka nǹkan mọ́bi tání kó máa roko sí fi jẹun ẹni tó níyẹn ọjọ́kọ́jọ́ tó bá fẹ́ rántí ààyè yẹn wàhálà lè máa ba alágbárí ó lè máa fẹ́ ṣì í lérè àbá àkóbá kan lè ba tí ó lọ sẹ́wọ̀n ìwọ ló ṣe bẹ́ẹ̀ fọmọ lọ́mọ láyé gbọ́n tọ́lọ́run bá dádú orí ẹ̀ lálìkíyàmà. qala sallallahu alayhi wa sallam man zalama qayda shibrin min al-ardi tawwaqahu min sab'i ardin. anábìnrin ẹni tó bá ṣàbòsí géńgé ẹni tó bá ṣàbòsí géńgé kan nínú ilẹ̀ kódà kó jẹ́ pé 0,5 ló jí centimètre àbí 50 ni àbí 1 mètre ni géńgé kan tó jẹ́ tìyẹ tó gbọ́ sẹ́rẹ̀ ilẹ̀ onílẹ̀ tó fagídí gbé tó fàbòsí gbé anábìnrin tó fẹ́ dúró de ẹ̀ lálẹ́ kíámọ̀ ti lágbára jù gbogbo lẹ́yìn ní gbogbo bó ṣe jìn tó lọ sàlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa tẹ̀ẹ́rì títí lọ sàlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún gbogbo yẹ̀pẹ̀ tí ń bẹ nínú ẹ̀ wọ́n á bù sí chaka lanja ní chaka ńláńlá wọ́n wà wé mẹ́ẹ̀ lọ́rùn wọ́n bá rí ẹ lálẹ́ kíámọ̀ pé àwọn tó jílẹ̀ bù ní n tá fi dáwọ́ mọ̀ lálẹ́ kíámọ̀ òun nìyẹn á rí àwọn àpò yẹ̀pẹ̀ tí ó wà lọ́rùn ẹ lọ́tún rẹ́kù sẹ́gẹ́sẹ́gẹ́ tó máa mì lọ́tún tó máa mì lọ́sì ibi tó fẹ́ rú gbàǹjọ́ náà á rí. وقد اختلف أهل العلم في هذا التطويق فقيل إنه يعاقب بالخسف. àwọn onímọ̀ wá jókòó pé ọ̀rọ̀ tánàbí sọ yìí pé a fi ilẹ̀ yẹn wé lọ́rùn wọ́n fún alálàyé pípọ̀ a gbọ́dọ̀ túmọ̀ ìkhtiláfù ń bẹ̀ sí pé wọ́n yapa ẹnu wọ́n fún alálàyé pípọ̀ lórí ẹ̀ kó lè yé wa dáadáa kẹ́ni tí ń jílẹ̀ bù lè mọ ibi tó fẹ́ gbà lára gbogbo àlàyé táwọn olùmọ̀ ṣe yìí báyìí àkọ́kọ́ wọn kí ni wọ́n sọ. innahu yu'aqabu bil khasafi ila sab'i ardin. àfàwọ̀ àgbà àkọ́kọ́ ńgbà tó ń fẹ́ túmọ̀ ẹ̀ fún wa ó ní ìyà tá a fi jẹ ajílẹ̀ bù ni wípé wọ́n tẹ ẹni tó jílẹ̀ yẹn wọ́n tẹ̀ ẹ́ rì yu'aqabu bil khasafi ilẹ̀ ó máa gbé mi ilẹ̀ àkọ́kọ́ ó gbé mi ilẹ̀ kejì ó gbé mi ilẹ̀ kẹta ó gbé mi ilẹ̀ kẹrin títí lọ keje wọ́n máa tẹ̀ yóò máa lọlẹ̀ tí wọ́n bá mẹ́tìrì kan ló mú wọ́n máa wá tẹ̀ lọlẹ̀ títí lọ sábùn àrùdínà ẹni àkọ́kọ́ ṣàlàyé fún abẹ pé ìyà tí ó jẹ ajílẹ̀ bù nìyẹn abalélẹ̀ onílẹ̀ lérí agbára lérí àbòsí àkọ́kọ́ nìyẹn nínú àlàyé tó ń fún un. fatakunu kullu ardin fi tilka al-khalati tuqan fi unukihi. yóò máa jẹ́ pé gbogbo ilẹ̀ tó jí yẹn yóò máa wé máa lọ́rùn bẹ́ẹ̀ yóò máa wé máa lọ́rùn bẹ́ẹ̀ títí lọ sàlẹ̀ kéje nínú ilẹ̀ kéje lọ́hùn. kama qala sallallahu alayhi wa sallam man akhadha min al-ardi shay'an bighayri haqqihi khasafa bihi yawma al-qiyamati la. sàmúhẹ́ àròdín gẹ́gẹ́ bí ànábì ṣe sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé man akhadha min al-ardi shay'an gbogbo tó bá mú nǹkan kan díẹ̀ kan ló mú nínú ilẹ̀ onílẹ̀
akhadha minal ardi shay'an omudíẹ̀ kan nínú ilẹ̀ onílẹ̀ ìgéèrè hakihi tí ò jẹ́ ti yẹ o sọ fún nílẹ̀ kó tó wulẹ̀ rẹ̀ o sọ fún o jẹ́ ọmọ o fagbára bọ́ síbẹ̀ o fagiri bọ́ síbẹ̀. kò sí fábìrì yawmal qiyamati ila sab'i ardi. bó bá dájọ́ àjíǹde gbogbo ojú gbogbo èèyàn ni wọ́n ti gbé ẹ jáde pé lágbájá bọ́ síbí ọ̀yá ilẹ̀ máa gbé mi ilẹ̀ máa gbé mi ilẹ̀ máa gbé mi ilẹ̀ ó sì máa gbé ẹ̀mí títí lọ ìpele keje tilẹ̀ ní tán bá wà kànga yìí náà máa rí ẹgbẹ́ tí wọ́n máa bu yẹ̀pẹ̀ oríṣiríṣi jáde bẹ́ẹ̀ ni wọ́n máa kí alàgbà ajílẹ̀bù alàgbà swala bẹ́ẹ̀ ni wọ́n máa kì í lọ lẹ̀ títí lọ keje lọ́hùn ni ó fi mọ̀ pé kí ni mo ṣe yìí ara ọmọdé fúnra mi yìí ọ̀nà òun ni mo gbà yìí ìgbà má ṣe rú ẹ̀. wàkìlà máa náwó ọ̀nàwó yukallafu yawmal qiyamati binnakili magtasabahu minal ardi ilal makhashari. afa kan nínú àwọn olùmọ̀ ìgbà tó ń fẹ́ túmọ̀ hadisi fún wa òun ni pé ń sọ fún wa pé anahu yukallafu yawmal qiyamati binnakili magtasabahu minal ardi ilal makhashari. ayọ̀ ń da fún pé tó alàgbà ó lè alàgbà tó malẹ̀ jágbà abáàmídù àárìnà wò lálẹ́ kíámà àwọn àtàfẹ́rí wò láti ń gbọ́ ni wọ́n ní alàgbà tó malẹ̀ jágbà wá ẹgbẹ́rù ẹgbẹ́lẹ̀tẹ̀ jíyẹn ẹgbẹ́rù yukallafu binnakili á pa aláṣẹ pétọ́ ṣe bó ti kọ́lé sórí ẹ̀ láyé ilé kọ́ la fẹ́ lò lónìí yukallafu binnakili magtasabahu minal ardi ilal makhashari. ètò jíbù nínú ilẹ̀ àwòye fún ní kòlí ẹ̀rí bẹ́ẹ̀ a wà nítò kó gbé kó máa gbé kiri bẹ́ẹ̀ kó wà lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ ilal makhshari títí díjọ́ gbé ní alikiyama tá a fẹ́ gbé àwọn èèyàn dìde. wa yakunu kàtàkì ọ̀la òní wọ́n wá sọ di lẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ wọ́n sọ lẹ́yìn di lẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ tí ó máa gbé kiri bàǹdìbàǹdì bí lẹ́yìn ṣe tóbi tó yóò wà lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ tí ó máa gbé kiri tí ó máa rú kiri bẹ́ẹ̀ ẹ wo jìyà fẹ́ni tí ń bẹ fẹ́ni tó jí ṣíbùrùbù kọ́ ẹ̀dù ṣíbùrù gègé kan ló bù nínú ilẹ̀ ẹ wo àrà tán fẹ́ fi máa dá fún níjọ́ gbẹ̀ndà alikiyama. likoli sallallahu alayhi wa sallam. fọwọ́ ànábì wa Muhammad ti sọ́wọ́ ìfọ̀ pé. man akhadha ardan bighairi haqqin. gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ló ní àìrí nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad ànábì ní man akhadha ardan bighairi haqqin. gbogbo tó bá mú ilẹ̀ onílẹ̀ láì jẹ́ tiẹ̀ ilẹ̀ tí ò jẹ́ tiẹ̀ ilé tí ò jẹ́ tìyẹ àyè kan tí ì ṣe tìyẹ tó lọ bá lórí ẹ̀ tó lọ bá sórí ẹ̀ pẹ̀lú agbára. kullifa an yahmila turaba ilal makhashari. wọ́n pa á láṣẹ pé gbogbo ìyẹ̀pẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ náà Allahu Akbar gbogbo ìyẹ̀pẹ̀ tí ń bẹ nínú ilẹ̀ náà bó bá jẹ́ pé tìtàn mẹ́wàá ni tó bá jẹ́ pé àìmọye tírélà ni ìyẹ̀pẹ̀ yẹn kó a pa ẹ́ láṣẹ ẹjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama pé alàgbà tó jílẹ̀ onílẹ̀ ó yá gbèrú. wàkìlà màánà wọn náà yukallafu bi khamlil miqdari alladhi akhadhahu minat turabi ba'da an yahfurahu wa biyadihi ila sab'i tabaqati. wọ́n wá sọ fún pẹ́tọ́ ìyẹ̀pẹ̀ yìí kò í ṣe tòkè ń bí nìkan o wọ́n bá ń tó jíbùsẹ̀ máa wá kòtò ẹ̀ máa wá títí lọ ìpele keje tilẹ̀ ní lọ́hùn wọ́n wà pa aláṣẹ pé lágbájá yá gbé e dání ó ti wá gbé e dání tó bá gbé dání máa rú kiri bẹ́ẹ̀. thumma yabqa hamilan kulla dhalika turabi fawqahu hatta yaqdiya Allahu bayna an-nas. yóò wá wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ tí ó máa gbé kiri wàhálà ní ń jẹ́ bẹ́ẹ̀ ìnira ní ń jẹ́ bẹ́ẹ̀ ìṣòro ní ń jẹ́ bẹ́ẹ̀ yóò wà lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ tí ó máa gbé kiri títí tọ́lọ́wọ́n fi ṣèdájọ́ láàrin àwọn èèyàn tí gbogbo èèyàn fi rí mọ̀ pé àwọn tó jílẹ̀ bù láyé ní àwọn asúnàlà alálà láyé ní àwọn tó jálẹ̀ onílẹ̀gbà láyé ní láì sọ fún ẹni tó ní tán tún mú ẹjọ́ lọ lé ẹjọ́ tán tún jàre táwọn adájọ́ ayé dá wọn láre pé tó bẹ́ẹ̀ ni fàyélẹ̀ fún la wí òun ló ní àwọn bàbá rẹ̀ ló jogún ẹ̀ fún tó sì jẹ́ pábòsí ni n tó fẹ́ ṣe é lálẹ́ kíyámà nìyẹn wàhálà tó fẹ́ bá ẹ lálẹ́ kíyámà nìyẹn ìwà ajílẹ̀bù. kama qala sallallahu alayhi wa sallam ayyuma rajulin salama shibran minal ardi kallafahu Allahu azza wa jalla an yahfurahu hatta yabluga akhira sab'i ardi. gẹ́gẹ́ bí anábì ṣe fún wa ní ìwò pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣàbòsí géńgé kan nínú ilẹ̀ onílẹ̀ ó jí ìbù ni ó sun àlà ni ó fagbára bọ́ sórí ẹ̀ ni
a ó pa á láṣẹ pé kó máa rù ú kiri bẹ́ẹ̀ wọ́n bá díẹ̀ tó gbé e náà yóò kó yẹ̀pẹ̀ rẹ̀ dání yóò gbélẹ̀ náà dání lálẹ́ kìyàmọ̀ tí ó máa rù ú kiri bẹ́ẹ̀ títí tí wọ́n fi ṣèdájọ́ láàrin àwọn èèyàn níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀. summa yutawakkahu ila yawmil qiyamati hatta yaqdi bayna an-nas. yóò máa wá gbé kiri bẹ́ẹ̀ tí tọ́lọ́run dájọ́ láàrin àwọn èèyàn. abẹ́ ọlọ́dọ̀ rẹ ìwà jílẹ̀bù. farabalẹ̀ kó gbọ́ béèrè yìí dáadáa kó sì wá bó ṣe fèsì rẹ̀. ìbéèrè ni o ta fẹ́ bi ẹ́. fahal yukawwil insanu ala khamli turabil ardi allati igtasabaha ila ardil mahshari. ìbéèrè wa fún ẹ o ti rí agbára lò lónìí náà wọ́n ti pín nǹkan ní nǹkan fún ẹ owó ló san ní agbára kan ló lò débẹ̀ ní ìbéèrè yìí ó bá wa dáhùn rẹ̀ ó ń bẹ láyé orágbára lò ó ń bẹ láyé orówó lò ó ń bẹ láyé orí gbajúmọ̀ lò wo gángan mà lọ́dọ̀ ara rẹ pé ilẹ̀ àbòsí ló ní ilé náà ṣe tìyẹ kì í ṣe tàwọn bàbá rẹ ò jogún ẹ̀ wọ́n bá pẹ́ ní tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ò lágbára wọ́n bá ń pẹ́ aláìní ni wọ́n bá ń pẹ́ kò gbajúmọ̀ wọ́n bá ń pẹ́ kò lajú ó fọ̀lajú gbà lọ́wọ́ ẹ̀ ọ̀fọwọ́ ọ̀la gbà lójú ó gbà á. ìbéèrè wa yìí ni ó dáhùn ǹjẹ́ bàbá dìde níwájú Ọlọ́run níjọ́ gbẹ̀ndàlì kìyàmà. al-yukawwil insanu ala khamli turabil ardi allati igtasabaha ila. káwádìí gbogbo lẹ́tọ̀ jíbù yẹn ká dì í sí ṣaka ká sọ ọ́ di ṣaka bí àpò símẹ́ǹtì kó jẹ́ bí 40 símẹ́ǹtì lásán ǹjẹ́ o lè rú ǹjẹ́ o lè gbé ǹjẹ́ o lè dá símẹ́ǹtì 3 gbé pọ̀ kó o nílẹ̀ gbogbo bó tilẹ̀ kó lágbára tó ká wá sọ pé gbogbo ilẹ̀ tó mú yẹn lọ ìpele keje ilẹ̀ kọ̀ọ̀kan ìpele keje ilẹ̀ kọ̀ọ̀kan tí lọ ìpele keje ká wá sọ àìmọye irú ẹ̀ tó dá lára káàkiri gbogbo àgbáyé ilé onílé tó jágbà ilẹ̀ onílẹ̀ tó jíbù gbogbo ara bẹ́ẹ̀ tó dá ká wá kó gbogbo ẹ̀ sínú yẹ̀pẹ̀ ṣaka fún ẹ pé lágbájá wá kó wá gbé wá lónìí jẹ́ o lágbára rẹ̀ o lè lágbára ẹ̀ láyé dépò tó lágbára ẹ̀ lálìkìyàmá. hatta yaqdi Allahu bayna ibadihi fi yawmin kana miqdaruhu 50 alfa sana. wọ́n wá sọ fún wa pé gbé dání bẹ́ẹ̀ máa rú kiri kí gbogbo ayé máa dá ẹ mọ̀ pé lágbájá ajílẹ̀bù ní lágbájá tó jílẹ̀bù láyé nì ṣó lágbára bẹ́ẹ̀ ká wá kó gbogbo lẹ́yìn jọ kó o máa rú kiri bẹ́ẹ̀ ní ọjọ́ tọ́lọ́run fẹ́ dájọ́ tó ṣe pé ìdúró wa níwájú Ọlọ́run ọba níjọ́ yẹn ẹgbẹ̀rún ọdún mà ní ìdúró wa ọjọ́ kan náà tọ́lọ́run fẹ́ fi dájọ́ yẹn táwa fẹ́ wo òdùnwọ̀n rẹ̀ láyé ẹgbẹ̀rún ọdún mà ní ìwọ wá dá àrà bẹ́ẹ̀ ojílẹ̀ onílẹ̀ bù bẹ́ẹ̀ ó wá wà bẹ́ẹ̀ títí ó wá di pé ó túbá ó jáwọ́ ń bẹ̀ lọ́jọ́ náà pé ẹ̀yin ọmọ ìyá wa ní Islam tọ́lọ́run bá fi ro Sunna TV kẹwa láti lè fi wá mọ̀nà ni láti lè jẹ́ ká ṣoríire ni àwọn tó wá dálẹ̀ ó yẹ ká máa ṣàdúrà fún wọn Alhaji Abdulrazak àtọmọ ìyá rẹ̀ Musa àti gbogbo àwọn ọmọ bàbá rẹ̀ ọlọ́mọkúrẹ̀ mi wọn mọ́dọ̀rọ̀ wọn rú gbogbo ọ̀tá wà lọ́wọ́ pé à ń ràn wọ́n lọ́wọ́ ẹjẹ́ àdìdè ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká sì máa ran alẹ́ṣẹ́ náà lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà tá ń gbà bẹ̀ ọlọ́mọ́fin kan ṣe wá gbogbo iná tẹ́ ń gbọ́ wá sí ọlọ́mọ́fin kan ṣẹ̀yìn náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillah